olùgbàyè èmi bá dúpẹ́ ẹ̀mí ẹ̀ tún rọ́jò òní adúpẹ́ pa òun tí ọjọ́ ìbí rẹ̀ bú sẹ́kún kí ló fi sàn. Àwọn tí kú ti pẹ́. kí ló fi yàtọ̀ sáwọn tí kú ti pẹ́. sẹ́gun ló mọ̀ kí àbọ̀ ní tí rà kan sáwọn ló mọ̀ gbà àbọ̀ ọ̀dọ́gbọ́n kan sí fọ́lọ́hún tí ò jẹ́ òdòkú lọ́jọ́ tòní. Tápánú pọ̀ aṣọ gbẹ́kùn òní. ríà ṣé dandan ni kó lulu ní. I wonder. ṣé torí ríà náà ni alájú àṣìwò ní bàbá rí àná olùgbàyè bẹ́ẹ̀nìyàn bá dára púpọ̀. Ayé ayé wí. àgàgà tó bá túnú rẹ̀ wá Ìyẹn gan lógún. ẹni tó ń ṣe dáadáa títẹ̀wé tàgbà máa ń pọ́nlé bákan bá ti ṣe é sọ́bẹ̀ máa jẹun lọ àwọn kan á tún máa pè bọ̀ lọ kí ló ń bá ká aláàjì wá sí ìmáàmì kan máa ṣeré lọ aláṣẹ rí àmáàmì kan máa ṣeré lọ àwọn tó bí wọ́n lẹ́yìn yọ padà wá tún gbá ẹnu ti gbìn wọ́n fi bọ́ọ̀lì ìṣà tó ń fọ́nkù wọ́n dẹ̀ sì máa ń fẹnu náà máa ń pèlè wọ́n wá jẹ́ tù wọ́n sì máa wá bá nínú kásì rẹ̀ fún rescue. ríà tàbátí àdá alátarodo. Báwọn tó bá bẹ́ gidi mọ́ rẹ̀. aláṣẹ ríà tàbátí àdá alátarodo. Báwọn tó bá bẹ́ gidi mọ́ rẹ̀. ríà ọ̀tá rẹ̀ ò ní kú ọ́ ọ̀tá rẹ̀ ò ní rùn. wọ́n máa gbé yàrá wò wọ́n máa gbé yàrá wò rán. ìdáńgá Báwa táwọn fẹ́ tìyẹ. táwọ́tá bàálì gàmí táwọ́tá. Ẹ káàbọ̀ sáàrin wa, ẹ káàbọ̀ sáwùjọ wa. tábàálì gàmí. èèyàn Tàlàbí Pasuma gángan ní táwọ́tá. alájẹ Ọpẹ́yẹmí Adélékè aláṣẹ Emirate tó kárí ayé Emirate yẹn máa ń bá ròde ẹni rere ni. Emirate àtàrí èèyàn táwọn wọn bá fẹ́ jìnnà sí ọ kò lè wúrú. Adélékè àtàrí èèyàn táwọn wọn bá fẹ́ jìnnà sí kò lè wúrú. Adélékè ẹni táwọn wọn bá kọ́ kádàrá ẹ̀ mọ́ kò lè lówó. Emirate owó tó ní wàhálà yìí látọ̀dẹ̀ ọ̀run Ló ti kọ́ wa. ṣòro àwọn lọ́tẹ̀ tọ́ba wọn wọ́ọ̀dì ọ̀lára rẹ̀. Òfò lọ́rùn. Ọpẹ́yẹmí àwọn wèrè tọ́ba wọn wọ́ọ̀dì ọ̀lára rẹ̀. Òfò lọ́rùn. àti pọ̀ tó a sì máa pọ̀ jù báyìí lọ nínú owó àní pọ̀ nínú òṣì nínú owó la máa pọ̀ sí ọlá pẹ̀lú àlàáfíà ara kíní kọ̀ọ̀kan ò ní ṣe wá. Emirate ara yẹn máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀kúra lọ́dọ̀. èmi ò sí ní sáwọn òkété ìtàn iná kí lè ṣòro fún mi láti rọ ṣùgbọ́n tó bá ò nira fún mi láti sọ innovator number one forí ìbàdìrí kò sára káwá ò lè forí rọ. mo lára yẹn máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀kúra lọ́mí o. ibo ló forúkọ sílẹ̀ tó fi ń jẹ́ náà ń bọ̀rọ̀ kiri. onílọ́jọ́ kejì oṣù kẹta 2026 abúlé ìgbàlá ń gbé wáyé o nílùú Èkó gangan ni. aláhùnmọ́kọ́dọ́rù wà ná sọ́mọ́ sábàbù bọ́lá pápá kàdàrà ènìyàn yóò ṣe sábàbí. alájú wá sí mi ọlábàbà rí àná olùgbàyè ló ṣe sábàbí tá a fi lójó síbí. ayẹyẹ ọjọ́ ni o oníbejì ni Ramadan lecture àtọ̀dọ̀ ìbílẹ̀ mi ṣe fún bàbá rí àná alájú wá sí mi rere. èmi bá ẹ dúpẹ́ àìmọye ọmọ lọ́jọ́ bíi lọ́jọ́ kan ṣoṣo wọn ò sí nínú ayé mọ́ ìwọ ń bẹ láyé ò ń bẹ lálàáfíà ara ó tún rówó ná alájú wá sí mi olùgbàyè o. yìí ni wọn ò ní dúpẹ́ mú àbí ọsìn inú ayé wọn ò bí ẹ lọ́lọ́wọ́ wọn ò bí ẹ lọ́lọ́lá ìṣàmìṣe kó tó dolówó alájú wá sí mi olùgbàyè o. wọ́n á máa rántí pé àìmọye ènìyàn ló ṣe ṣàṣìṣe tí òórí tọrọ náà ó máa ń dúpọ̀ fèlè bí ó máa rẹ̀ lọ́ bá wa. àgbàtú wá sí ìwé olùgbàyè ríà
entertainment tó kárí ayé. Ọ̀gá wọn ni àwọn ló ń gbé wá jáde. Wọ́n jí àdéhùn sínú ilé. Aláṣẹ ríà. Entertainment bàbá ni. Gbogbo àwọn afá tó bẹ́ẹ̀ nìkan lẹ, wọ́n ní ṣàdúrà fún wọn dáadáa. Wọ́n ní kí n ṣàdúrà fún ẹ fún tọjọ́ bí ó ní. Wọ́n ló ti ṣàdúrà èyí náà. Ríà, wọ́n ní wàá tún ṣe é mú pọ̀ sí. Àbúrò kankan ò ní í ṣe yẹ. Onírìkú ọmọ, onírìkú aya. Ànípàpọ̀ lójijì o, àmì. Lọ́lá ṣe omi. Àjàdí adé, àjàdí mi sùnú sí. Àmì ọlọ́wọ́n ọba. Lọ́lá àjàdí adé, àjàdí mi sùnú sí. Àmì ọlọ́wọ́n ọba. Gbogbo tó bá dáwọ́ lé, a máa yọrí sí rere ní iṣẹ́ tó bá fún òwúrọ̀ ṣe. Ìyá máa dowó. Ríà, èyí tó ṣe lọ́gbọ̀n ọjà òru, ọmọ nìyẹn máa dà ó tó bá tún fẹ́ bímọ sí. Ṣùgbọ́n sábà ò bá bímọ mọ́, ọmọ akúkú bímọ, wà á rọ́mọ mọ́. Pẹ̀lú aláfíà ara, aburú kankan ní í ṣe é, lọ́lẹ̀ Èdùmàrè ọba wa. Fàdílà ti jẹ́ èmi, àtúfàtà ìní àtàkàwí. Bàbá mi ń ṣàdúrà fún ẹ dáadáa. Fàdílà ti ṣe ìlànbí ní ìyá bèbí. Wọ́n ní kí n ṣàdúrà fún ẹ dáadáa rí a. Ṣé Abdulhafiz mi? Bọ̀dọ̀ kìíní Hafiz mi? Rí a, wọ́n ní ṣàdúrà fún ẹ dáadáa. Ire lójú owó rí, ire ló máa máa rí, ojú rẹ̀ ò ní rí bí. Ṣàmìlọ láwọn ọlọ́run ọba. Bẹ́ẹ̀ni kan máa ra aburú rò wẹ́, aburú wa jẹ́ ti wọn ni. Ríà, bẹ́ẹ̀ni kan máa ra aburú rò wẹ́, aburú wa jẹ́ ti wọn ni. Ṣé ìṣàkírò láyé mi àkọ́mọ ní kéwù? Wọ́n ní ṣàdúrà fún ẹ dáadáa. Wọ́n ní ṣẹ́tò bá ti dá wọlé, a máa yọrí sí rere. Ọ̀tá fẹ́ ṣe ẹlẹ́yà rẹ̀, ọlọ́run ò ṣe ẹlẹ́yà rẹ̀. Àwọn ọ̀tá fẹ́ ṣe ẹlẹ́yà rẹ̀, ọlọ́run ò ṣe ẹlẹ́yà rẹ̀. Kàkà kó dé ẹlẹ́yà o, ire ló tún pọ̀ sí ya. Ọ̀rẹ́ mi pàtàkì Sáùtì Àríwá. Ẹ máa jùlọ bá ọmọ ẹ̀ bóyá lárò, ó ní ṣàdúrà fún ẹ dáadáa rí a. Bàbá màbú bá ó ní kí n ṣàdúrà fún ẹ dáadáa rí a. Bàtà kò sílẹ̀ o, bàbá kò tó sílẹ̀ o, fúnra ara ló máa ń kó sí. Aburú kankan mi ṣe é, ṣàmìlọ láwọn ọlọ́run ọba. Tímọ́tímọ́ lọ́wọ́ rí mi ni. Olúwa náà ní láre ẹ̀kọ́ sílẹ̀. Báńkì kó sílẹ̀ dáadáa kan jáde. Ìjẹ̀ṣà abẹ́ni ó fúra tó. Àwọn olóbì kan wọ́n wá sí ní wá. Àwọn olóbì kan wọ́n ọkọ̀ ẹ̀ bá ọ̀tá. Èyí tó fẹ́ jẹ ni, àwọn sákòwé ni. Èyí tí ò fẹ́ jẹ ni, àwọn sínú gbó. Ẹranko burúkú, wọn a máa rún mú jẹ. Báńtọ́jú kó sílẹ̀. Ọkọ̀ ìbùkún wọn lù wá ọba. Ọkọ̀ mọ̀dúgbọ́lá kó sílẹ̀. Aláṣẹ kó sílẹ̀ bí wọ́n bá tó kárí ayé. Aṣọ́re fún ni máa retí ọpẹ́. Aṣọ́re fún ni máa wọ̀ ọ̀fẹ́ o. Bó bá ṣọ́re fún ẹ tán bó bá lọ dúpẹ́ fún àròlé Ṣàngó. Ànàjú bá pèrè lẹ́dùn bàrẹ̀ o. Tọrọ lọ́wọ́ bàrẹ̀ lọ́pẹ́. Níṣẹ́ ló máa ń ṣọ́re bí kò kú mọ́. Ìsì àkàmì ọba ọmọ nọ́mbà wa. Kó sílẹ̀, ó máa ń ṣọ́re bí kò kú mọ́. Ìsì àkàmì ọba ọmọ nọ́mbà wa. Ṣeré èrè àṣàlàtì o. Ríà. Àwọn tí ó mọ̀ bàtà ṣe dákọ̀ kádàrá rẹ̀. Wọ́n lé kò lẹ́ṣẹ̀, wọ́n yọ sí ti ètè kiri. Wọ́n lé kò lẹ́ṣẹ̀, wọ́n yọ sí ti ètè kiri. Lára ìmọ̀ wípé látọ̀dọ̀ ọ̀run ni wọ́n ti gbórí ọ̀la wáyé.